Àgbàlá Gabriel ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ṣàánú mi. Mo fẹ́ kẹ́ ẹ ṣàánú mi o. Ó ti tọ́dún méjì tí n lè rìn. Inú ilé ni mo ń gbé. N ò sì lẹ́bí bẹ́ẹ̀ ni wò lára o. N ò lólùrànlọ́wọ́ kankan. Mo fẹ́ kẹ́ ẹ wá mi kàn kẹ́ ẹ ṣe mí lóore nítorí pé dá ń lójú. Púpọ̀ lódùmarè ọba lè fún yín ṣe. Mo fẹ́ kẹ́ ẹ tatí wèrè kẹ́ ẹ gbóhùn mi abiyamọ tí retí gbé. Ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ wá mi kàn kẹ́ ẹ ṣe mí lóore. Ẹ ṣàánú mi, èmi ò fẹ́ mọ́ gbénú ilé wòran mọ́. Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, ẹ kú ọjọ́ mẹ́ta. Lórí fídíò arábìnrin tí mo play tán yẹn, ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé lọ́wọ́lọ́wọ́ bí a sì ṣe ń sọ̀rọ̀ yìí, arábìnrin ò tí ì rí ìrànlọ́wọ́, kò tí ì rí ìrànlọ́wọ́, bí Ọlọ́run ló máa ń ràn èèyàn lọ́wọ́. Tẹ́bà gbàgbé ìyá rí pé mo kọ́kọ́ ju fídíò ẹ̀ kan síta níbi tí ó ti ń bẹ̀bẹ̀ pé àwọn tó bá mọ bóun sì lè dọ́dọ̀ ọ̀gá Oríyọmí Hamzat kí wọ́n ràn án lọ́wọ́. Ṣùgbọ́n up till this moment kò tí ì ráyè dé ọ̀dọ̀ ọ̀gá Oríyọmí Hamzat. Bó tilẹ̀ yẹ pé àwọn kan ń bá mi sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé kí ló dé tí mi lè fi account number síta. But torí èmi àti ẹjọ́ sọ̀rọ̀, ó dẹ̀ ní kó má bínú pé mi like irú nǹkan bẹ́ẹ̀. Torí ọ̀rọ̀ orí social media Lágbára, yeah, I don't want a situation where some people be saying bí a mo fẹ́ fi gba owó ni. So ṣùgbọ́n tó bá dé ọ̀dọ̀rú àwọn tí a fẹ́ kó dé like Àgbàlá Gabriel tàbí ọ̀gá Oríyọmí Hamzat, àwọn tó bá fẹ́ wá ràn lọ́wọ́ ń gbà yẹn wọ́n wá lè ràn lọ́wọ́, àwa wà official. So reason yẹn mo wá ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin abiyamọ tòótọ́, mo ń bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì Àgbàlá Gabriel, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ni, mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi ẹlẹ́dàá ọmọ yín bẹ̀ yín, ẹ bá mi táàgì Àgbàlá Gabriel, ọmọ yín nílò ìrànlọ́wọ́ gidi. Ojú ẹ̀ ń rí tó lọ́wọ́lọ́wọ́ mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, kò ní ẹbí o, kò ní ará, mo ti interview ẹ̀, kò ní ẹbí, kò ní ará, mi ì mọ̀ rí tẹ́lẹ̀ o, wọ́n á jọ láti yàn mi ì mọ̀ rí tẹ́lẹ̀, mi ì mọ̀ rí tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo interview ẹ̀, àánú ṣe mí, ọmọ yìí ó ń pass through a lot, ó ń pass through a lot tó yẹ kí èèyàn pass through. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ogun ìborí ẹ̀, mo bẹ̀ yín ni, ẹ má jẹ́ kí ogun ìborí ẹ̀. Ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún wa ni pé ẹ bá wa tag Àgbàlá Gabriel, ẹ jọ̀ọ́. Tá bá wá rí èèyàn tí ó wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mo ti nọ́mbà ti wà lójú fídíò yẹn, nọ́mbà tiẹ̀ gangan ni, you can call her on video call kẹ́ ẹ rí. Nọ́mbà ẹ̀ ni kì í ṣe nọ́mbà mi, kì í ṣe nọ́mbà anybody, nọ́mbà tiẹ̀ gangan ni mo fi síbẹ̀ yẹn. So ẹ pè ní fídíò call, ẹ máa rí látòkè délẹ̀, ẹ máa rí condition tó wà. Tá bá rí ẹ̀wọ̀n tó fẹ́ ràn lọ́wọ́, nọ́mbà ẹ̀ nìyẹn. Ẹ tẹ̀lé DM mi torí mo ti béèrè lọ́wọ́ ẹ̀ náà pé ṣé tá bá rí àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ láti dọ́dọ̀ ẹ̀ ṣé mo free, ó dẹ̀ ni mo free torí èmi máa ń fẹ́ kí nǹkan mi clear. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Adéọmọdé ní orúkọ mi, ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó rìn. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe YouTube channel mi Adéọmọdé TV. Ó dàbọ̀.